ọpẹ́ rẹ lónìí o, ẹ̀mí rẹ tó ṣàádọ́ta ọdún á tún ṣọgọ́rùn láyé. Ọlọ́run tó dá ọ sí lónìí gbogbo ọpẹ́ o, Èdùmàrè tó yàn ọ́ fẹ́ lónìí gbogbo ògo. Oluseun aya Aluko, Elizabeth. Oluseun aya Aluko. Ọmọ wo lóhùn tó rẹ̀ ní. Oluseun aya Aluko. Wọ́n wà ní òye yìí. Oluseun aya Aluko. Ó ti ṣe yí wà ṣàmọ́dún. Oluseun aya Aluko. Wà fọwọ́ pẹ́wú fèrègì jóbi. Oluseun aya Aluko. Alámọ̀kẹ́ mo tún dé o, ẹ pé wọ́n wọlé wọ́n rọra. Wọ́n wálẹ̀ yí wá róko. Wọ́n sì wálẹ̀ yí wáyé náà. Ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílé ayé. Bíbélì fi nínú dédédé káàká dúpẹ́. Ọba dédé ayé wo ṣe. Oyìyí Ọlọ́run èèmọ̀ ju gbàgbé láyé Olúṣeun. Onísáàmù ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun. Nítorí tí àánú rẹ̀ dúró láé láé. Dr. Mrs. Oluseun Elizabeth Aluko, ìwọ lọlọ́pẹ́ òní o, dákun wọ bàtà ìjó mọ́ ọ̀bọ̀ ní gbàgede. Àyájọ́ òní gangan ìlópa 50 ọdún kéré tó kọ́mọ omi ayé. Ọjọ́ ìbí rẹ ló ní kọ́mọ nínú ọjọ́ ìbí fún ọ lórúkọ lọ́rùn ọba. Ẹni ọdún bá láyé dandan ni kó ṣọ́ ọpẹ́ o. Dandan ni kẹ́ni ó ṣọ́ ọpẹ́ orí kádùn lọ́wọ́ àdáni wáyé toróhùn ló lè mí inú. Bó bá gbà á kò sẹ́ni lè pè é lẹ́jọ́ rárá. Bó o ti wá ń ṣọ́ ọpẹ́ ní tòní o, aya Aluko. Ẹnu ọpẹ́ rẹ ò mọ̀ nìkan lórúkọ lọ́rùn ọba. Ọkọ rẹ lọ́rọ́ mi wá bí o. Ẹnjìníà Bámidélé Aluko, olówó orí rẹ. Òun lọ bẹ́ẹ̀ mi lọ́wẹ́. Ó ní Àlámọ̀kẹ́. Ó ní dákun wá bá ń kí òdòdó ẹlẹ́rìn dòdò tí ń kọ dòre mí dòdò mi rè lókàn àyà mi. Ó ní olùrànlọ́wọ́ tọ́lọ́run ọba fi fún mi nínú ayé mi. Ó ní aya rere ló jẹ́ o lọ́dẹ̀dẹ̀ òun. Ó ní wàá sì túmọ̀ ṣèkẹ́ ọmọ bí ẹni àfijoyè ìyá èwe. Olúṣeun mo ní ọmọ gbọ́ bí mo sì ń wí. Ààyè rẹ nílé Àlùkò kọ̀mọ̀ ní ṣòfò lórúkọ lọ́rùn ọba. Ìyá Jésù nífẹ̀ẹ́ mi wọ́n ní òun ké sí o. Ìyá Jésù tó fún mi. Ìyá Jésù dé mi ládé. Ìyá Jésù dára sí mi. Ìwọ ló lò ní. Mọ̀ dágọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Aláṣẹ Best Chosen Healthcare Services. Ó yá o, jájọ wáré ilé àwọn bàbá rẹ̀. Mo fẹ́ kí ọ bí ológun kẹ́kẹ́. Má sì tún kí ọ bí ọlọ́gbọ́n abájá. Èsì o, èso olùyà lọ́gbọ́n odò. Èsì o, èso olùyà lọ́gbọ́n odò. Uye wà mú ẹ ṣe. Uye wà mú ẹ ṣe, wà mú ṣẹ̀yẹ. Uye wà mú ẹ ṣe. Ọmọ múra bèbí ojú ṣẹ̀yẹ. Uye wà mú ẹ ṣe. Aya Aluko. Uye wà mú ẹ ṣe. Owó wo bá ní. Uye wà mú ẹ ṣe. Wàá mú ṣẹ̀yẹ. Uye wà mú ẹ ṣe. Èmi forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ alẹ́ wù wọ̀yí. Ọmọ bá ti lè ṣe làáwí. Òòṣà òkè ò dá wọn bẹ́ẹ̀ ń dùn wọ́n. Ìhà ìta ìjàmà ọmọ amúlà pẹ́kọ̀ òkú. Ọmọ amágógó dẹ́mú mi. Òǹdó ẹ̀ kí mògún o. Òǹdó ẹ̀ kí mògún ọmọ amúlà méjì ojúṣe yẹ. Ọmọ uṣu líé sọbẹ. Ọbẹ̀ húlí uṣu odò bíbọ.
ẹ̀yin lọ́mọ aréyí jájá ògún o òdó bẹ́ẹ̀ lẹ́yìn òní jájá mọ́ ọjà jánú ọmọ pé èyí gbọ́dọ̀ la òdó kan ò gbọ́dọ̀ jẹ́wé ìran wọn ò sì gbọ́dọ̀ wá gbogbo ibẹ̀ ejínigbé nìyí ọkọ̀ bí ìmọ̀gún ọmọ rọ̀ nírè èjì wẹ́rẹ́ kò jẹ́ ń bá wọn nájà sábẹ́ tòtò wẹ́rẹ́ ò jẹ́ ń bá wọn nájà nírè èjì dá tòtò dá jẹ́ nájà ni mo gún dálẹ̀ ẹ̀yin lọ́mọ rọ́wọ́ o níjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ kọ́ tọlọ́kọ̀tà ládàá ni wọn yóò mọ̀rọ̀ lọ́nà oko wọn pé alágbẹ̀dẹ ti múrí jẹ àgbẹ̀ rokoroko ẹjẹ́ wọn ó fẹ̀yìn dókìtì ọ̀gán wò wọn ó mọ̀ pé yán alágbẹ̀dẹ ò rọrin ọmọ bó òfin náà wá kó o ṣeun bó òfin náà wá kó o ṣeun fínà ń bẹ́ẹ̀ lẹ́nu alágbẹ̀dẹ ó tún ti ìyá o wáyà àlùkò jẹun bá ọdẹlé ọkọ rẹ ìrókò èkìtì níṣẹ́ ilé olówó orí rẹ ọmọ wa ọmọ ẹkùn ọmọ olúrè ọmọ olóró kí àwẹ̀ gbókùn gbé ọmọ olóró kí àbẹ̀já gbórógbóró ìdàrọ̀dọ̀ ìṣòrí ẹ̀sìn pẹ̀pẹ́ ọ̀nà róyè ọmọ olúróyè àyúdé lọ́rìn ìjọ ọmọ olúróyè àdìgbà oṣù tọrẹ ni wọ́n pò kí ilé ọkọ rẹ ọmọ ajísùnwọ̀n àjírè ní ajífọ̀jọ́ gbogbo dára bí egbin ọmọ aláèdè àjígbà o ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ ọmọ ajíbólú gbàlà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àṣèjì ṣàmọ́dún o lórúkọ lọ́rùn ọba Dr. Mrs. Oluseun Elizabeth Aluko ọkọ rẹ ní bó ti dára nílé ló tún wuyì láwùjọ iṣẹ́ kágbẹ̀bílà lòún ṣe ayé ò mọ̀ nídẹ̀mí rẹ̀ légbodò lórúkọ Jésù Kristi ọba olùfẹ́ Ọlọ́run ní ìwọ jẹ́ o ẹni tí ń wá ire fún ni kó lè dá fọmọ ẹni kejì ni wọ́n wá ó sì dára fún ọ kó mọ nípa jẹ́ lórúkọ Ọlọ́run.